olùdarí iléeṣẹ́ Ọmọwùmí Omo Fashion. Amúnidára mo kí ẹ, ó mọ̀ ń ṣe irinṣẹ́ rẹ̀ ò sì ní dojú ìjà kọ́. Ó kú àṣeyẹ òní o, ayọ̀ ní torí wọ́n lónìí ọjọ́ 17 oṣù kẹjọ lọ́jọ́ tá a bí ọ sáyé tí ẹ òkúkú níta. Ìmọ̀ ọ̀tá ò sì ní ṣẹlẹ̀ olórí lókun Ọlọ́run. Ayọ̀ ní bó o lè jó ìwọ ṣàrọ̀ra mọ́ mi ní lọ́jọ́ tòní nítorí pé òní gangan lọ́jọ́ tá a bí ọ sáyé. Happy birthday ọmọ ẹwú níwèrè tó dúró re, ọmọ adálẹ̀ gbẹ̀wùrà, ọmọ adálẹ̀ gbèsù gangan. Ọmọ ẹwú filẹ̀ mi fọ̀nà mi ṣùgbọ́n táwọn òjá fàbùjá lè kiri ọmọ ẹnikẹ́ni. Wọ́n ní wọn lọ́mọ onígbóríru tájèjì kò gbọ́dọ̀ wọ̀. Àjòjì kájòjì tó bá wá wọ̀ bẹ̀ bóde ni ẹbọ ń ti ẹnu wò mọ́ ti wá kiri ojàre ń pẹ́ lẹ́jàre adúmáradán. Àdúrà rẹ̀ ó kúkú gbà, gbogbo èròǹgbà rẹ̀ lẹ́lẹ́dùn àwọn sì mú wọlé àṣẹ fún ọ. Adé orí tí ò ní ṣíbá lójijì lẹ́lẹ́dùn àwọn fi ta ọ́ lọ́rẹ̀ ò ní gbé egun eléegun ayọ̀ ní tèmi. Ó yẹ ayọ̀ ní jájọ fijú ọpẹ́ yẹn lẹ́dùà nítorí pé ọpẹ́ lọ̀rọ̀ rẹ̀ padà já sí. Ẹnu ọpẹ́ rẹ̀ ò sì ní kan. Ọmọwùmí ṣe ni kó o máa polongo wa fáwọn olólùfẹ́ rẹ̀ pẹ̀lú iṣẹ́ Amap Entertainment Concept ní kọ́ máa gbé birthday package wọn bọ̀. Kó lè bá wọn fún èròjà sí i, kó lè dùn kí gbọ́ngbọ́n sì kàn sí i. Tún máa bá ń sọ fún ọpẹ́ déètì ìgbéyàwó wọn ṣe ni ká máa mú bọ̀ nílé iṣẹ́ wa Amap Entertainment Concept nítorí pé alága àdúrà àtijọ́ kò ara ṣẹ́ wa náà.